in the share. Okay, like irú àwa sìn Alhaji K1 là fi ṣe mentor torí mo rántí 1984 tí mo ní mo bẹ̀rẹ̀ Fuji yẹn ọdún yẹn ní Telaso 84 jáde so mo á rò pé téèyàn kan record rẹ̀ worldwide record ní Telaso 84 so mo á rò pé àtẹ̀yìn kan bá lè ṣe record tó tà káàkiri gbogbo àgbáyé báyìí inú àwọn abẹ̀rẹ̀ sí kọrin ohun tí a ti ra ń kọ ní passport tẹ́tẹ̀lẹ̀ máa kú mo ní ṣẹ́gun ẹgbẹ́ ìṣẹ́gun sí. àwa màlẹ̀ yó àforí lọ pé ká lè là àwa màlẹ̀ àwa sáré pé kó lè da àwa màlẹ̀ yí àwọn kan sáré pé kó bàjẹ́ o àwa màlẹ̀ yó ṣèbọ́ ọlọ́run lójú wọn lọ àwa màlẹ̀ yó ọba ọlọ́run tó jẹ̀dá lọ àwa màlẹ̀ yó tolótoló fẹ́ ṣe bí ọ̀gẹ́ o ṣùgbọ́n kò láṣọ àrán lé ìwádìí tí mo jọ ẹ̀ ń bọ̀ àti wọ́n wá ń bẹ̀ ni ọ̀rẹ́ mi ni àti ilẹ̀ pọ̀ gan mo ti wọnú ẹ̀ mo jáde ní ìgbàsá. ẹ̀yin tí ní ẹ̀yin tí ara ń bára ẹ ṣé mo dúpẹ́ ní gbogbo àwa tó jẹ́ pé ẹ máa ń bá mi comment lórí àwọn ètò ọlọ́kan òjọ̀kan tí èmi Arambara tí mo bá mú wá àtẹ̀yin tó jẹ́ pé máa ń bá mi share àwọn fídíò mi dáadáa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o àṣírí tí mo tún mú wá lásìkò yìí ó ní wípé mo fẹ́ sọ̀rọ̀ nípa Pasuma àti Saheed Òṣùpá ọ̀pọ̀ ní agboolé Fuji ní àwọn tí wọ́n jẹ́ mákẹ́tà àtàwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Fuji dáadáa òun ni wọ́n lè sọ pàtó àwọn ìgbà tí àwọn tí wọ́n jẹ́ ìràwọ̀ nínú Fuji tí wọ́n ti lò ṣùgbọ́n lábẹ́ bó ti lè wù kó rí ní gbogbo ìgbà sáà eléyìí tí ìràwọ̀ Fuji ò bá lò ó ti di dandan pé a lè gbàgbé sáà títí Pasuma àti Saheed Òṣùpá ẹ wá wò ó níbi tí Pasuma ti fi invitation ránṣẹ́ eléyìí ayẹyẹ 40 years on stage eléyìí tí Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n fẹ́ ṣe Saheed Òṣùpá sọ àwọn ọ̀rọ̀ kan nípa invitation yìí wípé ó ti di dandan kí òun wá síbẹ̀ nítorí wípé àjọṣepọ̀ eléyìí tó dán mọ́ná dáadáa ti wà láàrin òun àti Pasuma o ẹ wá jẹ́ ká wò dáadáa ní ọ̀pọ̀ gbogbo àwọn onífújì wọn ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa Pasuma yìí Pasuma fẹ́ ṣe 40 years on stage ní ti Nigerian fashion nílùú tó jẹ́ pé gbogbo àwọn onífújì tí wọ́n máa wà ń bẹ̀ ìbéèrè tèmi gẹ́gẹ́ bí Arambara eléyìí tí mo fẹ́ mú wá ni wípé màá fẹ́ jẹ́ kí ẹ bá mi comment sí kẹjẹ bá mi kẹ bá mi tẹ ìdáhùn sí ó ní wípé 40 years on stage tí Pasuma tó ń fẹ́ ṣe yìí onífújì wo lẹ́yìn lérò wípé kò ní wá tó sì yẹ kí onífújì náà kó wà ńbẹ̀. ìbéèrè kejì ni wípé ìrẹ́pọ̀ Pasuma àti Saheed Òṣùpá yìí ǹjẹ́ yóò padà fi àwọn àmì kan hàn ní agboolé fújì ní ọjọ́ iwájú tí Pasuma àti Saheed Òṣùpá tí wọ́n bá rẹ́ tí wọ́n bá jẹ́ ń ṣe àṣepọ̀ kí ni àwọn àṣírí nǹkan tó fẹ́ mú jáde ìyẹn ní agboolé Fuji ẹ bá mi comment sí orí fídíò kẹjẹ bá mi share èmi náà ní Arambara ó yẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí Pasuma tó sọ nípa Saheed Òṣùpá kẹ́ lè fi mọ̀ wípé àjọṣepọ̀ wọn ti wà ó yá ẹ jẹ́ ká wò. Between Pasuma and Saheed Òṣùpá. Wow. People see Wow. Pasuma and Saheed Òṣùpá bíi Barrister àti Kollington. Wow. Now, ẹ̀yin méjèèjì yẹn ìgbà ọmọdé nìyẹn. Ìgbà ọmọdé. Ìgbà tá à ń ṣe ọmọdé. Ìgbà tẹ́ ń ṣe ìwé. Past 50 years làwọn méjèèjì ń sìn. Bẹ́ẹ̀ Over 50 years. Over 50. going to 60. Over 50 làwọn méjèèjì so kí làwọn akèrè gbogbo ọmọ wa ti ń bímọ. So kí làwọn wá káàkiri tá à ń ṣe. Bí ìgbà téèyàn ń ṣe ìwé nígbà yẹn. Ọ̀ ní ìsìn lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn sìn mo ṣe ń play níbi kan lágége tí fáǹsì Saheed kan ṣe pè lórí fídíò kan tí mo ṣe fídíò kan pẹ̀lú ẹ̀ tí mo ṣe kì í tí mo ṣe kọrin ẹ̀ tí mo ṣe ṣe tí mo yẹ wọn Sunday tó ń bọ̀ yàtọ̀ máa play níbi kan náà ní Ìbàdàn. Ìbàdàn, yes. Kí làwọn akáwé Ìgbà ewé nìyẹn. bàbá ìgbà yẹn ti kọjá ajá kó mẹ́ lọ́wọ́ is solid Relationship. Àárẹ̀ méjèèjì ó gúnrégé. àti bí ó sì ṣe bẹ́ẹ̀ dé lánàá náà ó sì ṣe bẹ́ẹ̀ dé lánàá náà tí mo ṣe kí àwọn èèyàn ṣe tọ́yìn mẹ́sẹ̀ tọ́yìn ṣe. Now,